báàrin ní o ìwé mímọ́ ẹ̀pọ̀rọ̀ ìhà àyà ìhà pa ìhàn àlejò jìnnìjìnnì àbọ̀ ìhà àjàkú mú bẹ̀rù bójó ìhà sákò níbi kọ̀lọ̀fínà ìwé orin Dáfídì orí 18 ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta ìhà mú bẹ̀rù bójó ìhà mú sájáde kò níbi kọ̀lọ̀fínà ìhà Ọlọ́run ibẹ̀ ìhà olùbùkún sì ní àpáta mi ìkànjákun gbé Ọlọ́run ìgbàlà mi ìmà gbé sókè ìhà Ọlọ́run olùgbẹ̀san mi wọn àgbẹ̀san ra wọn ìhà ọ̀tá ìhà àlejò wọn gbógun ti ayé rẹ kó bá orin Dáfídì ni kó bá wo ẹsẹ̀ 18 lébẹ̀ yóò gbà mí lọ ìhà ọ̀tá mi pẹ̀lúpẹ̀lú ó gbé mi lékè ju kéterá kò dìde sí mi lọ. Ìwọ gan Ọlọ́run wọ́n ló gbàlà mi wọ́n lè gbà mí lọ ọkùnrin alágbára ni iṣẹ́ ọkùnrin alágbára àbí obìnrin alágbára kò fẹ́ ju ìmáyé rẹ kò fẹ́ ju mébì rẹ Ọlọ́run ní yóò gbà ọ́. Gbẹ́kẹ̀lé agbára rẹ̀ mú ìgbẹ́kẹ̀lé rẹ àti agbára rẹ mú sínú Ọlọ́run Olódùmarè gba orúkọ rẹ̀ gbọ́ tí orúkọ rẹ̀ òun la bí ṣẹ́gun èṣù òun la bí ṣẹ́gun ayé òun la bí ṣẹ́gun àlejò ọ̀ràn kàn fẹ́ ọ lé sínú ayé ra pé ọfà náà ta sí ọ àlejò náà ní ọ̀rọ̀ àlejò ní wí jẹjẹrẹ ní yí ọ̀nà ayé rẹ àlejò ní wo ojú rẹ ní ṣe bàìbàì àlejò ní wí ọ̀nà mùsù rẹ wí ibẹ̀ lè ṣùgbà yí ọ lé sínú ayé rẹ àlejò ní wí làkúrègbé wí ẹjọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ rẹ ní gbádùn àlejò ní wí irú oríkẹ̀ fọ́ wẹ́ gbọ́rú rẹ̀ rí àlejò ní wí òbànújẹ́ ṣá àti rẹ̀wẹ̀sì wí onígbà ọkàn rẹ àlejò ní nínú sáàmù orí 18 ní ẹsẹ̀ 50 ṣùgbọ́n àyà apá ìhàn àlejò ó là kó rí ọ̀rọ̀ mi sí ọ lónìí kó bá gba Ọlọ́run gbọ́ kó lè ké sí orúkọ nì kẹ́ orúkọ òun Jésù lórúkọ nì àyà apá ìhàn àlejò kẹ́ nínú àgọ́ ọ̀rà rẹ kó fẹ́ debí rẹ rú aṣojú ẹ̀mí òkùnkùn kété ikọ̀ bá lùgbẹ́kẹ̀lé lórúkọ Jésù ni àyà apá ìhàn àlejò àjàmú kìtàkìtà gìrìgìrìgìrì àti òbẹ̀rù bójó àmú sájáde níbi kọ́nọ́fín kan mọ́ra pamọ́ sí kò wá arúlé rẹ kò rí hàn wẹ́ẹ̀mọ̀ wí èṣù kan yóò mójú rí o yóò borí o yóò borí kété alátakò rẹ bóyá lẹ́nu iṣẹ́ ni bóyá nínú ẹbí ni bóyá nínú ìlera ara rẹ ni mo bèrè ràn mọ́ o lùgbòyà nínú Kristi Jésù dúró gbọ́n sórí ìlérí ọ̀rọ̀ rẹ̀ kéètì wí àyà apá àlejò yìí ni túmọ̀ sí pé kíní kan ti ṣẹlẹ̀ agbára kan ti dìde ogun ń bọ̀ láti wó àlejò àrùn wàhálà làlúrí kẹ́ nínú ayé rẹ̀ ogun ti ń bọ̀ òun là yà á mú pa ohun àjèjì kẹ́ nínú àgọ́ ọ̀rà rẹ àlejò kẹ́ nínú àgọ́ ọ̀rà rẹ ohun burúkú kòkòrò ajẹnirun kọ́ ọnú oko àti àgbàná kọ́ ọnú èèó rẹ àyà pa àlejò àjàkú mú bẹ̀rù bójó àmú sá jáde kúrò níbi kọ̀lọ̀fín náà ṣé wọ́n gba orúkọ Jésù gbọ́ ṣé wọ́n lè gbàgbọ́ nínú agbára rẹ̀ ṣé wọ́n gbàgbọ́ wípé òun ní yóò gbé ọ sókè kẹ́ yọ lọ ìran líkú pani tí wọ́n gbàgbọ́ pé òun ní yóò gbẹ̀san rẹ lọ́ra ọ̀tá rẹ wọ́n bá ti já wọn lóòtòrùn bá a nì àyà pa hàn àmú bẹ̀rù bójó sá kò níbi kọ̀lọ̀fín náà mo pè ọ́ ní o mo pè gbàgbọ́ sínú agbára kẹ́ nínú orúkọ Jésù Kristi nítorí náà lọ́lọ́run fúnra rẹ̀ gan jágbéga gidigidi ọjà kan mọ́rúkọ kọ̀ọ̀kọ́ kò ju kété orúkọ nínú ayé pé kàn bá tẹ dárúkọ rẹ̀ Jésù bá kíkété kún ìyàwó lẹ̀ àtúnkẹ́ lọ́run àtúnkẹ́ lẹ́sàlẹ́lẹ̀ àtúnkẹ́ lójú òfurufú
kí tètè àhán kí a jẹ́ ọ́ àti eékún kí a jẹ́ ọ́ wí Jésù ní Olúwa. Òjó lórúkọ mi, ọmọ Àbálábíntán, agbára kọ́ wá ká inú Jésù Kristi inú ẹ̀ lẹ́yà ẹ̀ àyà apáyà àlejò ọ̀ràn kan nínú ayé rẹ̀ ẹ̀ àmú bẹ̀rù bojo ẹ̀ àmú sá kò níbi kọ̀lọ̀fín ire o.